Yorùbá dìde ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo dẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí yé kí gbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí àkókò tó lè kókó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí bóyá àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú àwa la lọ́rọ̀ àwa la lówó ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde. Alájà ẹ káàsán mà ẹ kújọ́ mẹ́ta màámi báwo lẹ́fẹ̀ẹ́ ọmọ aláṣọ tí wọ́n wà kíkà yé ọmọ Yorùbá ẹ̀ dìde o kájà fúnlẹ̀ wá kẹrù dòmìnira ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró kóńkó dẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí yé kí gbáyé wá kára tù wá lára ẹ fọwọ́ sí àkókò tó lè kókó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni tọmọdé bá tó ládàá ó yẹ kán fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn wá kájùmọ̀ pé ilẹ̀ wa ni kájùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú. Welcome on board, welcome on board. Ẹ jẹ́ kájà fómìnira wa iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Ẹ bá wa ṣe ẹ̀. Kó lè dẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró. Kó dẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí Odùduwà dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Kí gbáyé wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbalúayé Èṣù Yábẹ̀tà Ọlọ́mọ Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Adé Ológun. Ẹ káàbọ̀ sórí ètò ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta. A ti ṣetán. Ẹ dìde fómìnira wa àsìkò ti tó láti dìde fómìnira wa. Lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ káàbọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ gbogbo ibikíbi tá a bá ti ń wò wá. Ká tó wọnú agbami ètò lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá gbogbo wa sí, ọba tó ń tú gbogbo àṣírí kọ̀kọ̀ àṣírí bàbá, ọba tí kò jẹ́ kí àwọn ajogun kan lágbára lórí gbogbo àwọn ọmọ káàárọ̀ ajíire pátápátá. Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga fọpẹ́ fún yín, a dúpẹ́ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ ajíire káàkiri ilẹ̀ àgbáńlá ayé. A dúpẹ́ ààbò yín, a dúpẹ́ ìpamọ́ yín, a dúpẹ́ pé ẹ jẹ́ káwọn ajogun kan borí wa, a dúpẹ́ pé gbogbo ìmọ̀ wọn ẹ jẹ́ ó jọlé wa lórí, a dúpẹ́ pé ẹ ń táṣìírí wọn. Bí mo ṣe fẹ́ wọnú agbami ètò lọ mo rẹ́ra mi nílẹ̀ ní wákàtí mo béèrè fún àkọ̀tun agbára gbogbo àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn lovers of truth, àwọn olólùfẹ́ òtítọ́ jákèjádò gbogbo àgbáńlá ayé. Ẹ máa ṣaládé ààbò lórí gbogbo wọn káàkiri. Ká má fojú sunkún ara wa, ká má gbà ara wa, ká má kọ rest in peace ara wa. Gbogbo àwa tá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, ààbò yín kó dájú lórí gbogbo wa. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run ti gbọ́. Ògo ní f'Elédùmarè lókè ọ̀run. Ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ káàsán gbogbo bíkíbi tẹ́ bá ti ń wò wá lẹ́ẹ̀kan sí. Tọ́pìkì tí mo gbé wá lénìí òun ni pé ká channel energy wa. Ńbo la fẹ́ channel energy wa sí nítorí pé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Nǹkan tó bá kàn òun ni ká máa mójútó. Gbogbo energy táwọn èèyàn kan ń lò nílòkulò tó ń lò nílò bàjẹ́, ẹ jẹ́ ká channel ẹ̀ lórí bá ṣe máa gba ìtúsílẹ̀, lórí bá ṣe máa gba ìdáǹdè, lórí bá ṣe máa gba freedom ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tí mo ṣe gbé tọ́pìkì wá. Let us channel our energy sí nǹkan tó dáa. Ẹ jẹ́ ká channel energy wa lórí bí gbogbo nǹkan ṣe ń lọ lọ́nà àìtọ́ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká channel energy wa lórí bí wọ́n ṣe ń fi àwọn bandits tó ṣe ń kó wọn sínú sójà, bọ́n ṣe ń fi àwọn bandits tó ń fi wọ́n jẹ assistant controller
of custom nítorí àwọn ọmọ káàárọ̀ àjíire ẹ má jẹ́ àgbàgbé pé àwa south west la pọ̀jù ní diaspora àwa là ń ṣòwò àwa là ń ṣe bísínẹ́sì àwa là ń kẹ́rù lọlé àwa là ń kọjá lọlé nígbà tó bá ti ń fi bandit tó fi ń jẹ assistant controller ẹjọ́ kí ni ọjọ́ ọ̀la báwo ló yẹ fẹ́ já sí ẹ jẹ́ ká channel energy wa lórí àwọn nǹkan positive àwọn nǹkan tó wà positive lórí ara wa máa tẹ bá gbọ́ àwọn ará Amẹ́ríkà wọ́n á ní God bless America ẹ jẹ́ káwa náà ọmọ káàárọ̀ àjíire ká ṣe máa sọ pé Elédùmarè tún ilẹ̀ káàárọ̀ àjíire ṣe Elédùmarè wá tún ilẹ̀ wa ṣe wá gba ilẹ̀ wa fún wa let us channel our energy on that channel our energy to concentrate lórí ibi tá à ń lọ ẹ jẹ́ ká channel energy wa kó ṣe pé ká máa fi bára wa jà ká máa fi bá tọmọlàkejì wa jẹ́ a ti kọjá gbogbo level yẹn ní ìsìn pé ìgbà yẹn ni o lágbájá kan wá ṣe lágbájá kan tàmẹ̀dù gbogbo yẹn kọ́ ni ẹ má jẹ́ ká channel energy wa lórí ara wa on negatively ẹ jẹ́ ká channel energy wa lórí ara wa positively ẹni tá bá rí pé ó ti ń rẹ̀ lórí ọ̀rọ̀ ohun tá gbé dání lórí ọ̀rọ̀ struggle ẹ jẹ́ ká channel energy wa láti encourage ẹ jẹ́ ká channel energy wa láti support each other ẹ jẹ́ ká channel energy wa láti love each other there are so many good things tá lè channel energy wa fún ẹ má máa jẹ́ ká channel energy wa lórí negativity ẹ má máa jẹ́ ká channel energy wa láti against ara wa ìdí nìyẹn tí mo fi gbé tọ́pìkì mi jáde pé ó ga o nílẹ̀ káàárọ̀ àjíire náà láàrin ara wa náà ń bo nífẹ̀ẹ́ wà ìfẹ́ ti sọnù ọ̀rọ̀ tá bá fọ́lọ̀ àwọn Christian nínú Bible ó sọ pé Ọlọ́run fúnra rẹ̀ ìfẹ́ ni ẹ jẹ́ kí a channel energy wa lórí love láàrin ara wa so that a lè rí ilẹ̀ wa gbà padà ojoojúmọ́ ni wọ́n fi ń kó àwọn ọmọ bandit wọlé náà fi trailer rù wọ́n wọlé ẹ jẹ́ ká channel energy wa bá ṣe máa protect ilẹ̀ wa ìdí nìyẹn tí mo fi gbé tọ́pìkì wa tó bá ní pé channel your energy mi pé ẹ jẹ́ ká concentrate ẹ jẹ́ ká do the right thing the thing that is necessary rather than ká máa ṣe kí ni ká máa against ara wa rather than ká máa bára wa jà rather than ká máa curse ara wa kò make any sense rárá at this stage tá wà a need láti dojú ìjà kọra wa tó bá tẹ̀ jẹ́ wípé ẹ̀fun ni àbẹ́ẹ̀dì kò yẹ kó máa mọ̀wọ́ ọmọ káàárọ̀ àjíire nítorí ẹ̀fun alágogo ìdẹ́ni so kò yẹ kó ká channel energy wa sórí positive thing what is to channel energy kí ni ìdí tá gbọ́dọ̀ ṣe channel energy wa kí là ń pè ní energy kí ni nǹkan tá ń pè ní energy lálákọ̀ọ́kọ́ màá ṣàlàyé pé energy ó jẹ́ agbára tó wà vital tó dẹ̀ wà sustain pẹ̀lú physical and mental activity àti spiritual activities wa mímí wa ó dàbí ètò tí ẹnìkan ṣe tí ẹ̀jẹ̀ mi ṣe lánàá ó ní àwọn obìnrin agbára ni ọkùnrin ọmọdé obìnrin agbára ni obìnrin tó jẹ́ virgin agbára ni arúgbó obìnrin agbára ni obìnrin tó ń ṣe nǹkan oṣù agbára ni èyí tí ò ṣe agbára ni agbára is energy Ají Àjọkòtádé mo rí yín ẹ káàbọ̀ màmí ẹ káàbọ̀ sórí ètò alájà ẹ káàbọ̀ mà ẹ̀ra màámi ọmọ kejì tẹ̀là ẹ kújọ́ mẹ́ta mà bàbá mi Adékúnlé Adépọ̀jù mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni ẹ bá mi share program because ó wà very important ká channel energy wa Dádì Alákúnlé mo rẹ́yìn náà ẹ káàbọ̀ sórí ètò so we need to channel our energy on the right thing àwọn nǹkan tó lè fa ìlọsíwájú fún wa àwọn nǹkan tó lè fa ìtúsílẹ̀ àwọn nǹkan tó lè fa ìdáǹdè agbára ní energy jẹ́ ó dẹ̀ jẹ́ nǹkan àti inú wa ni is from the inside even gan most especially àwa tá jẹ́ obìnrin àwa la bí amọ́ ìmí tá bá mí síta ọ̀rọ̀ tó bá jáde nínú ẹ̀ agbára ni so we need to channel our energy on something tó wà positive tó dẹ̀ ní energy nínú tó dẹ̀ máa favour gbogbo wa kò ń ṣe not challenging our energy against each other kò make any sense ká máa channel energy wa lórí ìjà kò make sense ká máa channel energy wa lórí èpè kò make any sense
ní oríta tá wà yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation lórí ọ̀rọ̀ Republic of Oòduà tá à ń pariwo yìí ojoojúmọ́ ni àwọn people iná fi ń kó èrò wọlé gbogbo ìlú ni wọ́n station àwọn èèyàn wọn síbẹ̀ nǹkan ẹyọ kan tó lè solve problem nǹkan ẹyọ kan tó lè fa ìlọsíwájú fún ọmọ káàárọ̀ àjíire òun ni pé ká gba nation wa tá bá gba nation wa kò ní sí pé order from above ẹ wo bí wọ́n ṣe ń fi àwọn bandits tí wọ́n fi wọ́n jẹ assistant controller ẹ wo bọ́n ṣe ń kó wọn sínú sójà wọ́n wá dá wọn wá sí ìsàlẹ̀ tó bá ti dá wọn wá sísàlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí nínú àwọn èèyàn fídíò kan ló go viral tí wọ́n send sí mi lánàá bí sójà tọlọ́pàá bíi 10 lórí èèyàn kan wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí nínú ẹni yẹn èmi gan mò ń kígbe bí ṣọ́ fẹ́ pa ni kí ló ṣe kí ló tó yẹn. We need to channel our energy on how we are going to protect our people. Ó yẹ ká channel energy wa bá ṣe máa protect àwọn èèyàn wa. Tí máa sọ̀rọ̀ nípa energy ni mo ṣe sọ̀rọ̀ nípa ẹ̀. Energy is a power derived from its utilization of physical or chemical or spiritual resources. Àwọn ọ̀nà mẹ́ta nìyẹn téèyàn ti lè ṣe kí ni téèyàn ti lè derive energy. Spiritual forces, we can derive energy physically. And we can also derive energy látara chemical resources. They were very important. And I am talking about spiritually now. When we talk about our energy, àwọn ọmọ káàárọ̀ àjíire, mo máa ń sọ we are special breed. Ọlọ́run ó dá wa yàtọ̀. Ó dá wa pẹ̀lú àmì tó ní àpẹẹrẹ tó dẹ̀ yàtọ̀ gan. Why are we not channeling our energy positively? Why channel is a passageway ọ̀nà ni channel jẹ́ that has access to the things, many things, not only one thing. This is the reason why we need to channel our energy and focus on àwọn nǹkan tó wà very important. Ọ̀nà wo la fẹ́ fi gba Yorùbá nation? Kí ló dé tí gbogbo ẹ̀ tutù tó báyìí? Ìgbésẹ̀ wo ló kù ká gbé? I am not saying we should come out and be saying gbogbo àwọn ìgbésẹ̀ tá máa gbé nídìí ẹ̀. But nǹkan tí mo try láti sọ ni pé ká máa channel energy wa lórí àwọn nǹkan tó wà positive, lórí àwọn nǹkan tó wà important. Ká máa channel energy wa lórí ara wa positively láti àwọn tó bá ti ń rẹ̀ ká máa encourage wọn, àwọn tó bá ti ń sú ká máa gbàdúrà fún wọn, àwọn tó wà ní ipò ẹ wo gbogbo ìgbésẹ̀ tá a gbé, gbogbo àdúrà tá a ń gbà, gbogbo ìgbésẹ̀ tá a gbé, gbogbo ẹbọ tó à ń rú, gbogbo kí lorúkọ ẹ̀ ètùtù tá à ń ṣe ó kúkú gbà. Why tá a ṣe continue láti máa channel energy wa lórí ẹ̀ dan ká wá máa channel energy wa against ara wa. Àwọn kí lorúkọ ẹ̀ gúrùpù kan àti gúrùpù kan ìjà ní lọ́tún ìjà ní lósì. Ẹ jẹ́ ká understand pé àwọn people iná wọn ò jókòó. Who is your enemy? Ta ni ọ̀tá wa? A sì máa wá sọ̀rọ̀ lórí ta ni ọ̀tá wa gangan. Ẹ má jẹ́ ká jẹ́ ọ̀tá ara wa. We need but ìyẹn kọ́ ọ̀rọ̀ enemy kan la gbé wa. Energy ta ní gangan ó máa ń jẹ́ kí a ní ọ̀tá. Energy yẹn dẹ̀ náà la máa fi ṣe kí ni la máa lò tá máa fi borí ọ̀tá wa. Why should we not channel that energy láti protect ilẹ̀ wa? Why tá channel energy yẹn láti protect àwọn èèyàn wa? People are dying daily. Àwọn tó wà nílé ló lè sọ gbogbo nǹkan tí wọ́n. Bàbá kan pè mí lọ́sàn-án, dáàdì mi kan pè mí lọ́sàn-án yìí. Wọ́n ní àwọn ò rí mi lórí program kí ló dé? Mo ní àmọ́ ní personal issue ni tí mò ń rán ni. Wọ́n ní bó tójọ́ mẹ́ta mo ní ẹ má bínú o pé ẹ ṣe o mo appreciate kọ́ yín. Wọ́n fi àlùbọ́sà hàn mí, wọ́n ní kí n wo àlùbọ́sà ẹ̀, wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ 400 naira ni, nísìnyí ó ti di 600 naira. Pé gbogbo nǹkan wọ́n, àwọn èèyàn ò róúnjẹ jẹ. Ó náà tún sọ fẹ́ni tó ń tàlùbọ́sà pé kó tiẹ̀ gba 400. Ó lẹ́ni ẹ wo òun báyìí ó gbójú sẹ́gbẹ̀ẹ́ ni. We need to channel our energy on positive things. Òun nìyẹn àwọn èèyàn wa wọn ò ríṣẹ́ ṣe, wọn ò rí ọjà gan ò tà. Okay, nísìnyí èèyàn tó bá ń taṣọ ṣe bẹ́ẹ̀ tó bá lówó ló fẹ́ raṣọ. Èèyàn tó bówó bá ní owó òun ló máa ra aṣọ. Okay, àwọn ènìyàn wa tó ń ta drink ṣebí tí iná bá wà ìgbà tó ń ràn náà máa mu drink tó tutù, kò sí náà wọn lè ra drink tó tutù mu. We need to channel our energy on those things. We need to channel our energy láti máa empower àwọn èèyàn wa, most especially our youth. Mo ti sọ
tí bá ní ká empower àwọn èèyàn wa. A lot of people believe in giving money. It is not all about money. Àwọn youth wa most especially wọ́n need the courage, wọ́n need the strength, wọ́n need the ọ̀rọ̀. A lot of people don't understand what is going on. We need to explain to them pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. A lot of people máa sọ pé àwọn ò ní náà, àwọn ò gbọ́. Ṣé gbọ́ pé ibi ọjà kan jó, wọ́n náà wọn ò gbọ́. Ṣé gbọ́ pé wọ́n attack l'Èkìtì, wọn ò gbọ́. Kò dẹ̀ ṣe pé wọn ò fẹ́ gbọ́. For example, look at what happened in Zamfara. Wọ́n pa internet and people were killed in hundreds. We need to channel our energy on those things. Àwọn nǹkan yẹn ló yẹ ká focus sí, not to channel our energy and be against each other. I need láti channel energy wa against our people, our own people. In as much as tó bá ti ń sọ káàárọ̀ àjíire bí ọmọ ìyá ní gbogbo wa, I've always been saying it. We need to get each other's back. Very, very important. We need to get each other's back. We need to channel our energy lórí bad governance. We need to channel our energy lórí protection of our people, protection of our territory. Gbogbo àwọn ọmọ tí ò ń ṣe káàárọ̀ òjíire wọ́n fẹ́ wá gba ilẹ̀. Ẹjọ́ ilẹ̀ wo ni wọ́n kó fún wọn tí wọ́n ní tí wọ́n fẹ́ wá gbà tí wọ́n fi ru àwọn èèyàn wọn wá in thousands every day ni wọ́n kó wọn wá ni wọ́n fi trailer kó wọn wá ńbọ ni wọ́n kó wọn sí kí náà kó wọn wá fún. We need to channel our energy on it. We need to channel our energy lórí òtítọ́. Whatever that is truth, come and fight for the truth. We need to channel our energy lórí ìjàngbara àwọn ọmọ káàárọ̀ àjíire. Mo máa ń sọ dàbí ẹnìkan tó sọ pé ṣe gbọ́ nǹkan tó bá yẹn sọ kíní kan. Mo ní kí lẹ expect? Kí ni ẹ expect kí ọba sọ? Ó yẹ kẹ́ expect worst. Ó yẹ kẹ́ expect worst nítorí pé àwọn ọmọ bíi tí energy wọn tí wọ́n channel ẹ̀ sí. Mo dẹ̀ sọ fún wọn, mo ní ẹ lọ wo gbogbo àwọn tó pera wọn ní politicians. Ẹ lọ wo gbogbo àwọn tó pera wọn ní elders. Ẹni tó kéré jù nù wọn, òun ló wà in the 60s ẹ̀. Ẹ jẹ́ ká kó wọn sẹ́gbẹ́ kan káwa youth ká dìde gbogbo àwa tá mọ̀ pé we love our people, we love our even language wa a nífẹ̀ẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ ká jà fún ìjàngbara. Àwọn náà máa padà sọ pé ẹ̀yin ọmọ ọkọ gidi nìyí. Ẹ wí bẹ́ẹ̀, ẹ ṣe bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀. Kò sí ní traitor máa wà, betrayer máa wà, enemy within máa wà. Ó yẹ ká expect gbogbo àwọn nǹkan yẹn. We don't need to channel our energy on them. Ẹ ti mọ̀ pé enemy làwọn eléyìí. Ẹ ti mọ̀ pé traitor ni wọ́n. Ẹ ti mọ̀ wípé betrayer ni wọ́n. Ẹ wọ ẹ kó wọn sẹ́gbẹ́ kan. Ẹ channel energy yín on the positive way, on a good road tá n follow. The only way and the good way òun ni Yorùbá nation yìí. Kò sí nǹkan méjì tá n jà fún. Ìlọsíwájú ara wa ni. Kò sí nǹkan tá n jà fún. Ju ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni. Kò sí nǹkan tá n jà fún. Ju ilẹ̀ káàárọ̀ àjíire lọ. So a gbọ́dọ̀ gbé gbogbo energy wa lórí àwọn negativity yẹn. Mo máa ń sọ̀rọ̀ kan, màá ní ìjàpá lóògùn kò fi wòrán díẹ̀. Tí ìjàpá bá lóògùn á fi wòrán díẹ̀ náà. So gbogbo yẹn by the way ni. So we need to channel our energy lórí Nigerian government pẹ̀lú irọ́ tó tún pa, wọ́n tún dìde sí, wọ́n tún cook another lie. Sunday Igboho is traced to bandits. Ẹjọ́ ń bọ̀ ní Fúlàní àti Yorùbá ń bọ̀ náà ti jọ tán mọ́ra wọn. Tí wọ́n fi ń tàn mọ́ra wọn. Àwọn wọ́n try láti channel energy wọn, láti rubbish agitation tá gbé dání, láti rubbish self-determination tá gbé dání. Àwa busy and channel energy títí wa lórí negativity, láti máa bára wa jà, láti máa tí n bá lágbájá jà, èrè kí ni mo fẹ́ jẹ, kí ni mo fẹ́ gbà nínú ẹ̀. Tí mo bá ṣépè fún lágbájá, ṣó ti dowó fún mi ni, ṣó ti fà àwọn ọmọ mi sí yunifásitì ni. We need to channel our energy lórí positive thing. We need to channel our energy lórí ìlọsíwájú. Daddy Stephen Idowu, ẹ má bínú mo rí yín. Màámi tèmi ẹ̀yin náà káàbọ̀ mà. Daddy Adéníyì Ṣẹ̀yẹ, ẹ má bínú. Èjìrẹ́ mi mo rí yín o, ẹ kújọ́ mẹ́ta.
we need to channel our energy lórí bí àwọn èèyàn wa bí wọ́n ṣe nípa wọ́n nípakúpa. We need to channel our energy lórí bí wọ́n ṣe ń fi helicopter wọ́n ṣe fi ra ammunition wọlé. We need to channel our energy lórí bí federal government wọ́n ṣe lọ pawọ́pọ̀ pẹ̀lú Turkey tí wọ́n ra drone fighter drone. Kí ló fẹ́ fi ṣe? Ogun wo ni wọ́n fẹ́ lọ jà? Ìlú wo náà fẹ́ bá jagun? We need to wake up. Àwọn prepare, àwọn Fúlàní wọ́n prepare ara wọn fún ogun. Àwa à ń prepare ara wa, à ń channel energy ara wa, láàrin ara wa ká máa bára wa jà, ká máa sọ̀rọ̀ síra wa. No, we need to change our mentality. We need to direct our energy lórí ìjàngbara ẹ̀ because ewu tí ń bẹ lóko ló ń gẹ́ o. Ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni gbogbo wa la rí wípé Erdogan is not kò ní good reputation bó ti ń wọ̀n mọ́. Ó ti wá nísìn àwọn non-supply ammunitions nísìn fún federal government. Ẹ bá wa bí federal government pé ammunition tó ń rà ń bo náà kó lọ, ogun wo náà fẹ́ jà, àwọn wo náà fẹ́ bá jagun because kò tí ì yé èmi tó tí wọ́n fi ra ammunition. Channel energy wa lórí gbèsè tí àwọn Fúlàní government tí wọ́n ti jẹ tó ti pé wọ́n ní 353 àbí kíní kan 53 àbí 56 trillion. Tó bá ní pé kí individual sanwó each individual máa san 250,000 lórí gbèsè yẹn. Channel energy wa ká béèrè pé gbogbo gbèsè tí wọ́n gbà kí ni wọ́n fi ṣe. Ṣebí láìpẹ́ ni wọ́n dá àwọn owó kan padà. Owó tó dá padà ń bọ̀ náà kò sí kí ni nǹkan tí wọ́n fi ṣe. Channel energy wa lórí báwọn èèyàn wa ṣe máa róúnjẹ jẹ. Kọ́yé jẹ oúnjẹ tí wọ́n poison because these Fulani people wọ́n poison àwọn oúnjẹ fún wa. We need to wake up from our slumber. Channel energy wa lórí bí wọ́n ṣe lọ attack prison tí wọ́n mọ̀ pé warlord wọn Wákìlì ó wà ń bẹ̀. Wọ́n lọ sí gbogbo prison all over. Why tó fi jẹ́ prison Ìbàdàn yẹn nìkan ni wọ́n lọ. Àwọn Fúlàní lọ gbé àwọn èèyàn tí wọ́n jáde. Ẹ̀yin kó àwọn èèyàn títí yín ẹ̀ ń kó wọn sínú gálò. We need to channel our energy lórí bí àwọn èèyàn wa ṣe máa nítúsílẹ̀. We need to channel our energy lórí bomb blast tó ṣẹlẹ̀ ní Rivers State. Ẹ wo iye àwọn èèyàn tí wọ́n pa nínú ìlú yẹn. Ṣé mélòó la máa ní pipeline pipeline blast tó ṣẹlẹ̀? Mélòó ló máa ń ṣẹlẹ̀? Mélòó ló ń ṣẹlẹ̀? But it has been a continuous nísìn tí pipe ò bá burst tí ò bá blast trailer á blast lójú títì tí trailer bá blast lójú títì wọ́n á lọ ju ọjà. Ẹ jẹ́ ká channel energy wa sórí gbogbo àwọn nǹkan yẹn. Ẹ jẹ́ ká channel energy wa sórí àwọn èèyàn wa tí wọ́n fojoojúmọ́ kidnap. Owó tó ń gbà lọ́wọ́ wọ́n fi ra ammunition against us. Wọ́n kidnap àwọn èèyàn wa, wọ́n gbowó wa, wọ́n fi ra ammunition against us. Ṣé gbogbo àwọn èèyàn tó ń kidnap ni wọ́n filẹ̀ ni? Ṣé gbogbo wọn ni wọ́n ń rówó ni? Princess ẹ káàbọ̀ jàre. Ṣé gbogbo àwọn èèyàn tí wọ́n ń kidnap àwọn ni wọ́n rówó tán fi wọ́n lẹ̀? A lot of people tí a mọ̀ tí a rí wọ́n ti kidnap wọ́n ti pa wọ́n dànù nítorí pé wọn ò rówó fi sílẹ̀. Ó yẹ ká channel energy wa lórí ọ̀rọ̀ kidnapping yẹn. Kí ni nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ security? Bàbá mi ò ṣe Adétúnjí mo rí yín. Yorùbá national no going back. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni bàbá mi ó ń bọ̀ ló yẹ ká channel energy wa sí. We need to channel our energy lórí àwọn innocent youth tí wọ́n arrest lójoojúmọ́ tí wọ́n kó sínú gálò. We need to channel our energy lórí frustration of the youth. Àwọn youth wa ti wà frustrated nísìn because lè múra kẹ́ jáde anyhow. Èmi tó bá ti fi lè kọ pàdé ọlọ́pàá báyìí wọ́n á gbé wọn ni. Ń bọ̀ náà gbé wọn lọ. We don't know. This is why we want our own nation. Yorùbá nation yìí sẹ̀.
Oòduà Republic yìí òun ni solution to this problem because tẹ́ bá lọ sọ̀rọ̀ governor gan ẹnu ẹ̀ ò tọrọ kò lè command kí lorúkọ ẹ̀ CP commissioner for police torí wọn ò sí lọ́ndà governor under federal náà wà federal kí ni federal ń gbé ṣe fún wa. That is why we said we want our own nation. We are big enough. Apọ̀ tó ọmọ káàárọ̀ àjíire apọ̀ tó láti ní kí lorúkọ ẹ títí wa nation títí wa àbọrúbọyè ogbó àtọ́màmí àsúwò ìwòrìwò fún. Apọ̀ tó láti ní nation títí wa. We need to channel our energy on the freedom of our people. We need to channel our energy for peace to reign, for us to come together and have peace among us, so that nǹkan tá à ń béèrè fún yìí a máa rí gbà. Ẹ mọ̀ gbogbo wa tá wà nínú ìrìn àjò yìí la mọ̀ pé àwọn kan ọ̀dàlẹ̀ ni wọ́n. Ọ̀dàlẹ̀ yẹn a máa gbé wọn ti sẹ́gbẹ̀ẹ́ ni, a máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ni because àwọn gangan wọ́n ní kíní kan tí ò ní jẹ́ kérin wodò tòun tẹrin ló máa lọ at the end of the day a máa tẹ̀ wọ́n wọ ibi tá à ń lọ ni nítorí pé ibi ìtura là ń lọ, ibi ìdáǹdè là ń lọ. Yorùbá nation wa ìtura ló máa jẹ́ fún àwọn ọmọ káàárọ̀ àjíire, òun ìdáǹdè ló máa jẹ́ fún wa nítorí pé a máa ní control lórí gbogbo àwọn resources wa. Mo sọ níjọ́sí mo ní ilẹ̀ Yorùbá náà ti ń wa góòdì wọ́n wá lọ arrange ẹ̀ ní Sanfara. Òtítọ́ ọ̀rọ̀ ti ń jáde nísìnyìí wọ́n ní gbogbo Iléṣà ni wọ́n ti wá ilẹ̀ ìbàjẹ́ ibẹ̀ ni wọ́n ti ń wa góòdì tí wọ́n ń gbé lọ sí Sanfara tó ń transport ẹ̀. Àwọn wo ni? Àwọn Fúlàní gọ́ọ̀mẹ̀ntì yìí náà ni. Ó yẹ ká channel energy wa lórí farming títí wa ní ìsìn. Ó yẹ ká channel energy wa lórí ìṣẹ̀ṣe ní pọ́nbélé nítorí pé kí ni tí mo bá dá oko sílẹ̀ tí Fúlàní bá kó ẹran wá tán jẹ oko mi wàhálà tí wọ́n ní àwọn náà máa sán jólókò gbóko àbí báwo náà ṣe máa ń sọ Yorùbá yẹn tó bá fi sóko wa ṣán máa rí bí wọnú oko. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ channel energy wa lórí ìṣẹ̀ṣe wa. Wọ́n ti parọ́, wọ́n ti fi ẹ̀sìn àjòjì wọ́n ti fi tàn wá jẹ for a very long time. This is the moment láti channel energy wa sí òtítọ́ ọ̀rọ̀. This is the moment láti channel energy wa sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa. Lánàá lórí program kan lórí Clubhouse ẹ̀jẹ̀ mímì mo dàbí pé wọ́n scream ẹ̀ lórí Facebook page wọn ìṣẹ̀ṣe làgbà tàbí ìtẹ̀síwájú ọmọ Oòduà nípa òyígíyigì à ń kọrin yẹn lójoojúmọ́. Inú Ifá ló dẹ̀ ti jáde àìmọye oríṣiríṣi nǹkan tó jáde lónìí Ifá. We need to channel our energy láti mọ àwọn nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n fi ṣẹ́ ogun àwọn Fúlàní. Àkọ́kọ́ kọ́ lélẹ́yìí tí Fúlàní kógun já ilẹ̀ Yorùbá. Màámi Olúwadáraṣími mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Màámi Adéọ̀ṣun ẹ kújọ́ mẹ́ta mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Ó yẹ ká channel energy wa lórí àwọn buildings wa, ká channel energy wa láti promote economy títí wa fúnrara wa, ká bẹ̀rẹ̀ sí ní sideline ni wọn tó bá believe pé kò ní ṣeé ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan wa fúnrara wa, ká bẹ̀rẹ̀ sí ní kóra wa jọ pọ̀. Bẹ́ẹ̀ ni ká padà sí root wa káwọn ọmọ Yorùbá. We should go back to our root. Ẹ ṣé bàbá mi òtítọ́ ọ̀rọ̀ lẹ sọ. We need to channel our energy lórí ammunition tó ń rà. Okay, ẹ jẹ́ ká channel energy wa lórí ọ̀rọ̀ Gumi, just single man. Ó sọ wípé tí wọ́n bá declare àwọn bandits as a terrorist, Nigeria will fall. Èèyàn yọ kanṣo ọmọ Fúlàní kanṣo òun ló ń threaten ìjọba àpapọ̀. Gbogbo àwa ìran ọmọ káàárọ̀ àjíire àwa lè dìde pẹ́sẹ́ tí wọn ò bá ti wá declare àwọn bandits yìí as terrorists o. Ilé ti yá ilé koko ń tagbé. It is an opportunity for us. Nígbà tí èèyàn kan ṣoṣo òun ni ọ̀gá wọn tó ń sọ fún gbogbo wa wípé àníṣe tí wọ́n bá declare wọn as terrorists Nigeria máa fall. Nigeria tó ti fall in the spiritual realm. Bàbá Èkìtì ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta mo rí yín ẹ ṣé gan ni. Ó ti fall in the spiritual realm. Why tí gbogbo wọn ṣe wá channel energy wa lórí pẹ́sẹ́ aláwa tẹ̀ tí wá ń lọ.
kí Gumi kó di ilẹ̀ Fúlàní wọn mú, àwa ò bá wọn ṣe mọ́. It is an opportunity for us. If a single man tó bá lè stand up, àwa busy, àwa ń channel energy wa láàrin ara wa negatively, ó bu, ó ṣépè, ó sọ̀rọ̀, ó kìnìkan, èpè àgbọ̀nrín ò kì í múlà. So, channel energy wa lórí gbèsè tí ìjọba àpapọ̀ tó ń acquire lé wa lórí. Channel energy wa lórí gbogbo bí tí wọ́n fi ń yáwó. Tẹ́ bá rántí pé lẹ́nujọ́ mẹ́ta ẹ̀, China president ó kọ lẹ́tà sí pírẹsidẹ́ǹtì. Ẹ jọ̀ọ́, kí ni àbábọ̀ lẹ́tà yẹn? Kí ló wà nínú lẹ́tà yẹn? Channel energy wa lórí ìfipá mú àwọn èèyàn wa, freedom fighter wa, kò gbébọn, kò pààyàn, kò kidnap, wọ́n declare terrorist. Channel energy wa lé lórí o. Agbo wa jókòó, àwa mú energy wa, àwa ń lò negatively, àwa ń lò negatively láàrin ara wa. We are ọmọ iye Oòduà ayé, meaning the direct descendant of the supreme God. Bẹ́ẹ̀ ni màámi, àwa ni the direct descendant of the supreme God. We need to stop calling ourselves Yorùbá. Bẹ́ẹ̀ ni o. Èmi tí ẹ máa ń sọ lórí ètò máa ní Yorùbá nation slogan ni. Yorùbá nation is a slogan. Yorùbá means traitor in Aramic language. Traitor. Ṣẹ̀tìríṣẹ́. Bóyá torí pa tí ẹ ń pe ara wa ní ọmọ Yorùbá yẹn gan, òun ló jẹ́ kọ́dàlẹ̀ pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá. Ṣé mọ̀ wípé orúkọ ó ní ìtumọ̀, ó dẹ̀ máa affect èèyàn ní ilé ayé yìí. Orúkọ tí ọmọ bá ń jẹ́, ẹ lọ wò ó. Ó dàbí ìgbà tí wọ́n ní àwọn ọmọ kan, wọ́n sọ wọ́n lórúkọ òkúta, wọ́n sọ wọ́n ní kinní kan ní ìtumọ̀ ní Muslim ni o. 200 years ago, your ancestors never called themselves Yorùbá. Díẹ̀díẹ̀ ni, díẹ̀díẹ̀ ni, ní gbọ́ Yorùbá mọ̀. Ọmọ káàárọ̀ ajíire ni wá. So wọ́n wá ní orúkọ ọmọ yẹn ó jẹ́ ṣé Ajára ni, wọ́n wá lókúta nìtumọ̀ ẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn èèyàn. Ẹ jọ̀ọ́ o, kí ni ìtumọ̀ orúkọ báyìí o? Gbogbo àwa tá à ń sọ orúkọ Kristẹni, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní wádìí ìtumọ̀ orúkọ tá à ń sọ àwọn ọmọ. Mo náà lọ mo dúpẹ́ pé orúkọ Yorùbá mo tẹ̀ máwọn ọmọ mi lórí. So we need nísìn láti bá ṣe kí ni ká máa lẹ̀ ní history wa. We need to channel our energy on our history. Ó yẹ ká channel energy wa lórí àwọn bandits tí wọ́n kó wọlé ní last week sí Ẹ̀pẹ́. Àwọn ará Ẹ̀pẹ́, ẹ dìde o, ẹ múra o. Dédé ẹ̀wọ̀n ọmọ Ìjẹ̀bú, ẹ múra o. Ẹ múra, wọn náà ti kó wọn wọlé, wọ́n ti kó wọn wá ní last week o. Wọ́n ní trailer bíi 10 náà fi rù wọ́n wọlé. Ẹ dìde sí wọn. Àwọn náà wọn ò wá lójú lásán o. Gbogbo bí wọ́n ṣe channel energy wa, gbogbo bó ṣe fi helicopter tó fi ń fún wọn tú lé àwọn ènìyàn lórí kákàkiri ní ilẹ̀ káàárọ̀ ajíire. Channel energy wa bí wọ́n ṣe ń mú àwọn youth wa tó ń kó wọn sínú kí lórúkọ ẹ̀, tí wọ́n ṣe ń kó wọn sínú gálọ́. Channel energy wa lórí bí wọ́n ṣe ń ta gbogbo nǹkan ní wa. Channel energy wa. Channel energy wa lórí bá ṣe máa tẹ̀síwájú, bá ṣe máa nílọsíwájú. Nǹkan tá wá ń channel energy wa lé lórí òun ni ìjà. Mo ń bọ̀, mo rí kọ́mẹ́ǹtì kan ni mo fẹ́ wò. Dádì Adéníyì Ṣẹ̀yẹ, kí ló dé ta lẹ̀ ń bá wí, ta lẹ̀ ń bá jà? We need to channel our energy. Ara nǹkan tí mo yín sọ nìyẹn. Energy wa láàrin ara wa, positivity ni. Nǹkan tí ò bá yé wa, ẹ jẹ́ ká máa béèrè. Ṣé mọ̀ pé mo máa ń sọ lórí program mi ò fẹ́ kéèyàn kan máa insult èèyàn kan. Ẹ jẹ́ ká respect ara wa. Aláàjì, ẹ kúrọ̀lẹ́ sà, ẹ kújọ́ mẹ́ta. Mi ìfẹ́ kí anybody wá insult èèyàn kankan bí báyìí. Mi ìdẹ̀ fẹ́ kéèyàn kankan sọ̀rọ̀ sí èèyàn kankan. Èmi gan mi kì í sọ̀rọ̀ sí èèyàn, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni.
tẹ́ bá ṣe mistake inú comment yẹn ẹ lè rewrite ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jẹ́ ká channel energy wa láti mọ history wa kí ni history wa because of religion divide us. Bàbá wo Ṣàtúnjí Adétúnjí sọ pé yes ìyá mi Yorùbá is not our name but the name have been long on us but I strongly believe that Olódùmarè will rescue us. Àṣẹ Èdùmàrè. So nǹkan tí mò ń try láti sọ ni pé ẹ má jẹ́ ká channel energy wa against each other negatively. This is not the best time fún wa láti máa bá ara wa jà, láti máa ṣépè fúnra wa, láti máa búra wa, láti máa sọ̀rọ̀ sí ara wa. This is the best time láti máa finú konú. Tẹ́ bá ti rí ìwà ọ̀dàlẹ̀ lára èèyàn kan, ẹ yàgò fún pé ọ̀dàlẹ̀ lélẹ̀. Àwọn ọ̀dàlẹ̀ yẹn ẹ kó wọn sẹ́gbẹ̀ẹ́. Àwọn náà máa padà sá eré, àwọn náà máa gàrùn pé àròbé kò ní ṣeéṣe o, ó ti ṣeéṣe o, ẹjá lọ bá wọn o, ẹjá lọ bá wọn o. Ìgbà yẹn lẹ máa gbọ́ ṣebí Yorùbá náà ni wọ́n, ṣebọ́mọ Yorùbá ni wọ́n, a lè rí ibi tí wọ́n sí orin tán máa wá kọ́ ńgbà yẹn nìyẹn. So we need to channel our energy on positivity. Ó yẹ ká channel gbogbo energy wa lórí bá ṣe máa rí ilẹ̀ káàárọ̀ ajíire wa gbà. Ó yẹ ká channel energy wa gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà níbi níláńlá nílùú òkèèrè bó ṣe máa padà wálé. Gbogbo àwọn ọmọ wa tí wọ́n fi ẹrú kó wọn lọ sílùú àjòjì tí wọ́n wá orísun wọn tí wọ́n fẹ́ mọ orísun wọn tí wọ́n fẹ́ padà sílé. Ẹ wo for example nígbà tí Rihanna sọ pé ọmọ Yíbò lòun, màmá òun sọ fún un pé Yíbò ni bàbá òun. Ṣé ti rí sìn ó trace root ẹ̀ ó ń trace root ẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. We need to trace our root. We need to channel our energy lórí bá ṣe máa gba ìtúsílẹ̀ ọpọlọ, ìtúsílẹ̀ ara wa, ìtúsílẹ̀ orílẹ̀-èdè títí wa bá ṣe máa gbà ká lè ní ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni, if we want freedom, we must acknowledge our originality. Bẹ́ẹ̀ni màámi, originality wa ó ṣe pàtàkì. Ọmọ káàárọ̀ ajíire ni wá. Mo ti sọ rí, ó yẹ ká channel energy wa bá ṣe máa bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan wa lárugẹ. Mo sọ̀rọ̀ nípa Kampala. Mo ní ṣọ́ọ̀bù kan wà bí ẹ̀tàmù ni. Ó wọ́n bí àwọn náà fi àǹkárá sìn, náà fi rán báàgì. Áfíríkà ló ti bẹ̀rẹ̀ o. Tó bá yá wá sọ pé àwọn làwọn ṣe. Àwọn Áfíríkà ọ̀rẹ́ mi ti ṣe bàtà àti àǹkárá fún mi. Ó ti lé ní 3 years. Ó sì wà nù lé. Tó ṣe wá fún mi láti lé. So we need to channel our energy on positive things. Àwọn ẹlòmíì wọ́n ti channel energy wọn lórí owó kó ṣáà máa gbowó tí ò lẹ́tọ̀ọ́. Ìgbà yẹn náà máa fi ilẹ̀ kan hàn. Ilẹ̀ yóò a fẹ́ fi ṣe kinní kan, a fẹ́ fi ṣe kinní kan. Ẹ jẹ́ ká channel energy wa fún ìtúsílẹ̀ ara wa fúnra wa. Tá bá ní ìtúsílẹ̀, ìlú tí ó bá ń work, tí gbogbo nǹkan bá ń work, iná máa wà, omi máa wà, skúlù máa wà lọ́fẹ̀ẹ́ lófò. Mo ní ọmọ mi ó sìkì, a gbé lọ sí Ìkẹjà General Hospital. Inú car ni wọ́n ti ń treat ọmọ. Inú car kò sí àyè nínú ilé, kò sí bed. Ọmọ yẹn sọ fún mi pé lójú òun báyìí àìmọye àwọn èèyàn tó ń kú. Ó ní ẹnìkan wọ́n gbé wá lẹ́yìn òun, wọ́n dẹ̀ máa tò ní. Wọ́n máa tò ní on a line. Ó nínú mọ́tò òun ni boy yẹn kú sí. Ó ní mommy very young fine boy. Bẹ́ẹ̀ni Ifá ní Ọ̀rúnmìlà wọ bàtà idẹ. Ìran káàárọ̀ àjíire ló kọ́kọ́ ń wọ bàtà. Àwọn náà ń hun aṣọ òkè ti wà kí àwọn òyìnbó tó dé. Wọ́n ti ń ṣe Kampala kí àwọn òyìnbó tó dé. Wọ́n wá kó gbogbo kinní yẹn lọ́dọ̀ wa ni. Mo máa ń sọ pé bàbá kan bíbà arúgbó ni bàbá yẹn. Mo máa ń lọ sọ́dọ̀ ọmọ obìnrin, ó ná ọmọ méjì. Ó máa ń pè mí pé weekend nígbà míì torí doctor ni woman yẹn pé kí wá bóun dúró tọmọ òun. Ó ní wípé àwa most especially ó máa ń sọ fún mi most especially Yoruba people are the most stupid. Only they have everything but they don't know how to use everything. Ọlọ́run ò ní jẹ́ ká stupid, ní jẹ́ ìran stupid láyé wa. Bàbá yẹn máa tẹ́ bá rí àwọn ọ̀rọ̀, the more you know the less you talk ni.
àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà tó máa ń jáde. We need to channel our energy on a good thing, good cause la gbé dání. Mo ti sọ mo ní project ńlá, project tó tóbi, and this is the opportunity fún wa láti gba ilẹ̀ káàárọ̀ àjíire wa. And táwa generation yìí, generation táwa, generation sọ̀rọ̀ sókè, tá bá fi lè miss ẹ̀, àfàìmọ̀ kí àwọn ìran wa, excuse me, kọ́ má máa ṣe ẹrú lábẹ́ Fúlàní. Tẹ́ bá rí nísìn, kí ló dé tó yẹ pé ìran mẹ́ta sí ìran mẹ́fà, káṣá ní ìran mẹ́fà, àwọn ìran mẹ́rin ti agree pa wọn lọ. Kí ló dé tó jẹ́ pé ìran Fúlàní, torí wọ́n ti kó àwọn Haúsá ní papá mọ́ra, ìran Fúlàní ló kágídí borí pé àníṣe wọn ò ní lọ, nítorí pé àwọn nìran tó jẹ́ olè olójú kòkòrò, àwọn ni wọ́n ń jẹ gbogbo owó tí wọ́n ń yá, wọ́n ń pín láàrin ara wọn ni. Wọ́n wá gbé tókìn, nǹkan tí máa sọ nìyẹn o, wọ́n wá gbé tókìn fáwọn politician wa, àwọn tó yẹ kó wà nídìí owó gangan, wọ́n wá máa fún yín ní kọ́ìnsì, inú yín á wá dùn, ẹ wá máa kọ̀yìn sáwọn ọ̀ràn yín. Ẹ̀rù wá ń bà àwọn politician káàárọ̀ àjíire, ẹ̀rù wá ń bà gbogbo àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ àjíire fún àwọn àjòjì. Ṣé ẹ fẹ́ fi àjòjì yẹn, ẹ fẹ́ fi ilẹ̀ yín lẹ̀ fáwọn àjòjì ni? Àwọn bàbá ńlá kú bàbá wa, wọn ò fi ilẹ̀ wọn lẹ̀ fáwọn àjòjì. Wọ́n jà, wọ́n dúró fún ilẹ̀ wọn pé ṣé ilẹ̀ káàárọ̀ àjíire lélẹ̀. Màmá kan wà, màmá yẹn sọ ìtàn ogun Utmadan Fodio fún wa. Ó ní Òṣogbo ló ti dúró. Ó ní kí ni nǹkan tí wọ́n ṣe. Màmá yẹn ní eégún kan ṣo báyìí ló jáde. Bọ̀ lọ́jọ́ tòní, idol ni. Meanwhile, nílùú tí mo wà yìí, fídíò yẹn go viral. We don't need to kamatu sásábẹ̀ kankan. Wọ́n ní èṣù, wọ́n bọ èṣù. Ní Vatican, bàbá mi Adétúnjí ló gbé fídíò yẹn jáde. Níbi tí òyìnbó tó ti dúró báyìí tó ti ń bọ èṣù, tí wọ́n kọ́ odindi ilé ńlá báyìí fún èṣù, but àwa máa pè ní devil, àwa máa pè ní Satan. Language barrier, ó kún nǹkan tó ń fa kí lorúkọ ẹ̀, nǹkan tó ń fa ìfàsẹ́yìn. Ó dàbí ẹnìkan tó máa ń kọ French, ó máa lọ kọ English ní Google, á wá translate ẹ̀ sí French, á wá send ẹ̀ sí mi, máa ní gbogbo nǹkan tó kọ játijàti ni, nítorí pé kò correct. Tó bá lọ kọ English, tó bá rògbòn máa translate ẹ̀ sí French ní Google, kò lè fún ẹ ní the correct word, the exact word tó sọ. Idea ló ń lò. So we need to channel our energy on positive things. Àwọn nǹkan tó máa ṣe àǹfààní fún wa, àwọn nǹkan tó máa mú wa délẹ̀ lérí, àwọn nǹkan tó yẹ ká channel energy wa lé lórí nìyẹn. Bá ṣe máa gba nation wa, ilẹ̀ wa káàárọ̀ àjíire padà. Bí ẹyẹ máa ṣe máa ké bí ẹyẹ, tẹ́kù máa ké bí eku, tí ọmọ ènìyàn máa fọhùn bí ènìyàn. Àwọn ibi tó yẹ ká channel energy wa sí nìyẹn. Bá ṣe máa channel energy wa sí gbogbo bá ṣe máa protect gbogbo orígun ilẹ̀ Yorùbá. Tó yẹ pé àwọn àjòjì ò ní gbà á, gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá táwọn àjòjì ò ní gbà mọ́ wa lọ́wọ́. Nítorí pé nísìn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní last week, wọ́n fi bandit, wọ́n fi jẹ assistant controller custom. Ẹ jọ̀ọ́, ẹ̀yin màámi bàbá mi, ibo ni wọ́n ń gbé bọ̀? Torí pé nílẹ̀ wọn lómi o. Níbo ni wọ́n ń gbé bandit yẹn bọ̀? Òun náà wá kó àwọn ẹrú kú ẹ̀. A kó wọn wá, gbogbo àwọn ará Papansin, inú fún àyàfọ́ náà máa bẹ̀rẹ̀ sí ní wà. Ìjẹ́ kò yẹ ká channel energy wa síbẹ̀. Àìmọye àwọn ènìyàn tí wọ́n kidnap lẹ́kìtì lẹ́nujọ́ mẹ́ta yìí, àìmọye àwọn ènìyàn tí wọ́n attack. A channel energy wa sí gbogbo bẹ̀yẹn. Àwa ń channel energy wa negatively láàrin ara wa. Orí ẹ̀ ò pé, orí ẹ̀ ò dá, orí ẹ̀ ṣe kinní kan, orí ẹ̀ ò ṣe kinní kan. Ẹjọ́ ń bo ni gbogbo yẹn fẹ́ gbé wa dé.
ọmọ tí n bá gbọ́ pé ó dàbí ẹnìkan lady kan ọmọ Senegal ni àwọn ọmọ méjì ló bí àwọn ọmọ yẹn wá lọ sí school wọn ń gbé lọ́dọ̀ ẹ̀ ó wá kú sílé 5 days after náà tó mọ̀ pé ó kú sílé odidi ọjọ́ mẹ́ta ni mo fi ṣe òtútù ẹ̀ mo mọ̀ rí o torí pé àjọ máa ń pàdé a máa ń kíra dáadáa ẹni tẹ́mi mo mọ̀ gidi ni but òtútù ẹ̀ mú mi gan bíi pé family mi ni ẹ jẹ́ ká máa channel energy wa sí nǹkan tó dáa àsìkò ti tó fún wa láti mọ̀ pé divide to conquer ni wọ́n ń lò fún wa àsìkò ti tó láti rí gbogbo plan ni wọn láì jẹ́ pé wọ́n sọ síta báwo ni èèyàn kan ṣo Gúnmi nìkan máa sọ pé tí wọ́n bá declare terrorist bandit as a terrorist Nigeria will fall tí gbogbo ìran káàárọ̀ àjíire dẹ̀ fọwọ́ lẹ́rọ̀ opportunity nìyẹn fún wa láti lọ pé tó bá rí bẹ́ẹ̀ kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ti dá bẹ́ẹ̀. This is the time láti channel energy wa sí ọ̀dọ̀ àwọn bàbá tí òye tọ́rọ òye ni òye wọn àgbà ọ̀kan ọgbọ́n mo máa ń sọ àgbà ọ̀kan ọgbọ́n torí pé èèyàn dàgbà yìí omi ìpóná gbọ́n o àgbà ọ̀kan ọgbọ́n kò dẹ̀ sí ní ibi tẹ́ bá rò bẹ́ẹ̀ bá gba ọgbọ́n tẹ́ bá bá àgọ́ ń bẹ̀ tí wọ́n sọ fún yín pé ní nǹkan ọjà lágbára ibẹ̀ ní kẹ́ ti mọ̀ wípé àwọn gan olórí ẹrú ni wọ́n o ẹ jẹ́ ká channel energy wọn láti sọ fún wọn wípé a ní agbára a ní Elédùmarè ọba tó ń jẹ́ a ní gbogbo nǹkan tí Elédùmarè fún wa ó fún wa ní yẹ̀pẹ̀ nǹkan àmúṣagbára ni ó fún wa látẹ́gùn àmúṣagbára ni ó fún wa ní omi àmúṣagbára ni ó wá fún wa ní energy tó ju energy lọ tó ń gbé nísàlẹ̀ kùn wa bọ̀túnbọ̀ là ń lò sí lágbájá ṣe kinní kan ọ̀tẹ̀ ẹ̀ máa kú ni èrè wo lẹ fẹ́ jẹ ń bẹ̀ tọ́tẹ̀ ẹ̀ bá kú ṣó ti fọmọ yín ní kí lorúkọ ẹ̀ citizenship. We need to channel our energy on a positive things. Gbogbo project tá gbé dání Oòduà Republic yìí ó yẹ kí gbogbo wa ká channel energy wa lé lórí because tá bá gbà kò ń ṣe fún èmi kò ń ṣe fún ẹ̀yin kò ń ṣe fún àwọn fún gbogbo wa ní gbogbo ọmọ káàárọ̀ àjíire all over the world ìlú 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń sọ èdè Yorùbá wọ́n ń jọba l'Amẹ́ríkà ẹjọ́ àwọn olúwo ló tún ní irú opportunity bẹ́ẹ̀ ìjà àti ẹ̀ ti jókòó àti rò àti pé àrò àtọ̀dọ̀ fínú wa pé Yorùbá wọ́n ní kí lorúkọ ẹ̀ l'Amẹ́ríkà wọ́n ń jọba wọ́n ń ṣèṣẹ̀ṣe wọ́n tún wà ní kí lorúkọ ẹ̀ mo ti gbàgbé ìlú yìí o ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe jù níbẹ̀ wọ́n ń bọ̀ wọ́n fẹ́ sáré wò wọ́n tún wà ní Cuba wọ́n ń ṣe gàrí ọmọ Cuba ló gbé gàrí wá fún mi jọ̀wọ́ tí mo kàn rẹ́rìn ni ọmọ Cuba ló gbé gàrí wá fún mi gbogbo oúnjẹ wa ni wọ́n ń ṣe àti rí fídíò ọmọ òyìnbó tó sọ pé yín tẹ́ bá jẹ́ Yorùbá tẹ́ lè ṣèdè Yorùbá shame on you Brazil wọ́n ti sọ èdè Yorùbá di official language ifá táwa kọ sílẹ̀ táwa sá fún tá à ń pè ní idol wọ́n kọ ní yunifásitì l'Amẹ́ríkà hòtẹ́ẹ̀lì kan wà ń lu yìí bàbá mi kan ló ń ṣiṣẹ́ ń bẹ̀ tí mo mọ̀ dáadáa wọ́n ròyìn ibẹ̀ ni ilé ògbóni wọ́n ní wọ́n sì lè yí àgbogbo wọn káàkiri àgbáńlá ayé ibẹ̀ náà tí wọ́n ṣe mítìn nínú ìlú yìí kí ló dé tá à ń tanra wa jẹ kí ni ó dé tí tẹ́tàn pọ̀ tó báyìí fún wa tó pé a máa tanra wa jẹ ni a máa rò tọrọ ńlẹ̀ báyìí a dẹ̀ máa channel energy wa kó ń di ó tọrọ ẹ jẹ́ kí gbogbo wa ká channel energy wa sí ibi òótọ́ òun ló bá ń gbé orílẹ̀-èdè lókè ìfẹ́ la lè fi jagun àjàṣẹ́gun hatred tó ní sí lágbájá ìyẹn ò ní kí lágbájá má débi tó fẹ́ dé
hatred tó ní sí tàmẹ̀dù ìyẹn ò ní kí tàmẹ̀dù má débi tó ń lọ but ìfàsẹ́yìn òun ló máa ń fà fún gbogbo àwọn ọlọ̀tẹ̀ láàrin ara wa bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀ it is a negative vibe tó negative ni tẹ bá ní business idea tẹ bá pe brother yín tẹ pé ọ̀rẹ́ yín pé ọ̀rẹ́ mi máa bọ̀ wá máa jẹ́ o ọ̀rẹ́ yẹn gangan ló máa gbógun tì yín á dalé yín rú á dẹbi yín rú á dọ̀nà yín rú ẹ jẹ́ mi mo mọ̀ I know. So we need to channel our energy on the truth. Tá bá rí ara wa tó ń ṣe dáadáa, ẹlòmíì ẹ máa frustrate ẹ̀ débi pé ó máa ronú pé òun fẹ́ kú. Ṣé rí mo máa ń sọ gbogbo wa tá ń bọ́sítà sọ̀rọ̀. There is this energy tó wà nínú wa. Ìgbà míì sometimes nǹkan míì tá máa sọ, a tún máa wò pé ṣé mi ni mo sọ̀rọ̀ yìí? Báwo lọ̀rọ̀ yìí ṣe wá? Ńbo ló ti wá? We need to channel our energy on a positive things. A dẹ̀ ti gbé nǹkan gidi dání. A ti gbé òtítọ́ dání. Òtítọ́ ni Yorùbá nation, káàárọ̀ àjíire, ilẹ̀ Oòduà, ilẹ̀ káàárọ̀ àjíire, òtítọ́ ni. Òun dẹ̀ ló lè gbè wá. Kí ni nǹkan tá wá nídìí láti fi jagun àjàṣẹ́gun? We need to channel our energy on love. Lágbájá ṣẹ̀ mí máa bá yí ẹ̀jẹ̀ ni máa dẹ bí ẹ̀rù ni kò gbé wa dé anywhere. Tàmẹ̀dù ṣẹ̀ mí mi ní dáríjì àfi kókú tó bá kú ṣó bá gbé wọ dé ó máa fún ẹ ní sátífíkẹ́ẹ̀tì. Òkú ẹ̀ kí ló wúlò fún ẹ fún? Màá kó bá lágbájá jọ èló ló fi sápò ẹ àkóbá tó ṣe yẹn èló ló fi sápò ẹ. Let us all come together as one big family. Ẹ jẹ́ ká channel energy wa on a positive things láàrin ara wa. Ẹ̀gbọ́n mi mo rí yín ẹ káàbọ̀ sórí ètò bàbá wa rẹ mo kí yín ẹ káàbọ̀ sà. Láàrin ara wa ẹ jẹ́ ká channel energy wa sí positive things. Láàrin wa we have a mighty project tẹ́mi ẹnìkan ò lè dàrú. Tí n bá ru project Yorùbá nation ọ̀run á wọ̀ mí. Tẹ́yìn bá rù á wọ̀ yín gbogbo wa collectively ni mo máa ń sọ it is a collective job. Gbogbo wa kálukú la ní ipa tá máa kó. Láàrin ara wa la máa kó ipa. A máa lọ máa ṣàlàyé láti grassroots fáwọn tí wọn ò tí gbọ́. Ẹ máa ṣàlàyé fáwọn ẹbí yín nǹkan tó ń bọ̀. Ẹ̀gbọ́n mi kan mo sọ fún Ìjẹ̀bú Òde ló ń gbé mo ní ẹ múra o àwọn kidnapper àwọn Fúlàní bandit until tó kidnap teacher the same school náà ti jọ ń teach àfi bó ṣe pè mí pé wọ́n máa jí teacher kan gbé school àwọn obìnrin gbogbo ẹ̀ ló go viral everybody knows the story. Mo ní ṣé mi ò sọ fún ẹ kì í ṣe nǹkan kékeré àwọn pípù yóò mú kékeré gbogbo owó tó ń gbà wọ́n fi ra ammunition ẹ jẹ́ ká channel energy wa pé ogun wo ni wọ́n ń jà tó fi ra ammunition jọ kí ló dé tó jẹ́ pé Fúlàní government nìkan ló kó ammunition jọ gbogbo gbèsè tí wọ́n jẹ orí ammunition ni ammunition yẹn làwọn bandits ń lò tí wọ́n fi ń jí àwọn ìyá wa gbé tí wọ́n fi ń jí àwọn ọmọ gbé tí wọ́n fi ń rape àwọn obìnrin wa tí wọ́n fi ń pa àwọn ọkùnrin wa nípakúpa. We need to channel our energy on those things. We need to channel our energy lórí èèyàn kan ṣó ló wá ń sọ fún wa pé tí wọ́n bá declare àwọn bandit as a terrorist wọ́n máa ṣe kí ni Nigeria will fall. Gbogbo àwọn ọmọ káàárọ̀ àjíire ẹ jẹ́ ká yàgò fún wọn ká wá sọ wọn pé ẹ jẹ́ pọ́bìrì kó tó pé yes ó ti di ẹ̀kọ́ ti fojú múmu hàn. Wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe láàrin ara wọn. Tí ènìyàn kan bá lè dìde tó ń threaten gbogbo ìlú wọn ò dé arrest ẹ̀ wọn ò ṣe kọ́kọ́ fún ẹjọ́ kí ló lóyè Sunday Igboho ṣe ẹjọ́ kí ni Nnamdi Kanu ṣe tí wọ́n fi humiliate wọn. Gbogbo àwọn tí wọ́n pa kí ni wọ́n ṣe tán fi pa wọ́n.
They are not bandits, they are not killers. Why tí wọ́n ṣe arrest Gumi? Why tí wọ́n ṣe declare Gumi terrorist? Ibi tó yẹ kí gbogbo wa channel energy wa sí nìyẹn. Let us channel our energy on a positive things. Ẹ jẹ́ ká channel energy wa lórí ọ̀rọ̀ struggle yìí. Tí gbogbo wa bá gba nation lẹ́yìn. Eku ake bí eku, ẹyẹ ake bí ẹyẹ. Ọmọ ènìyàn máa fọhùn bí ènìyàn. Àgùn àtọwọ́ àlàbòsùn. Nítorí pé kí ni? Orí foundation, first foundation, òun la ti wà. Over 100 years ni a ti wà lórí first foundation. Another one tó tún wá the most important thing tó yẹ ká tún channel energy wálé lórí. Òun ni ìṣẹ̀ṣe. Nítorí pé kí ni? Ìṣẹ̀ṣe làgbà. Òun làgbà gbogbo ẹ̀sìn. Ẹ ṣé mo dúpẹ́. Mo appreciate time yín. Ní kánjú kú. Èmi tẹ́ ń rí náà mi ní kánjú kú láṣẹ Èdùmàrè. Ọlọ́run á gba ilẹ̀ Káàárọ̀ Oòjíire fún wa. Gbogbo ìmọ̀ àwọn Fúlàní bandits lórí ẹ̀. Ọlọ́run á bá wa sọ́dòfo. A dúpẹ́ pé ẹbọ wa fín lórí ọ̀rọ̀ àwọn sister wa àti brother wa. Ètùtù wa dẹ̀ gbà. Elédùmarè a dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Bye for now. Bye. Thank you very much.